EYE AKIN, EYE AKIN, EYE AKIN, EYE AKIN. Ìjọ̀gbọ̀n dé wàhálà dé o, rọra ṣe. Bọ́bájúwà of Ekiti land. Èmi ló ké sí. Headmistress tó mòye o, Èkó ló ń pè bí. Àbáyé rẹ̀ fẹ́ lọ ni. Kò fọmọ ṣeré rárá. EYE AKIN tí mo bá ròde, àfijú ni, kò fẹ́ ìdọ̀tí rárá. Wọ́n ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ nìkan, kọ́ ìṣọwọ́ kì í ṣe bẹ́ẹ̀ yìí. EYE AKIN, Èkó ló ń pè bí. Ń gbọ́gbọ́ náà ń gbọ́gbọ́, ń sọ́sọ́ náà ń sọ́sọ́. Àfijú obìnrin tí mo kọ́kọ́ rí rí. EYE Èkìtì tó délùú Èkó, tó ń bùgá onílé, tó ń bùgá àlejò. Rọ́tìtì. Tó ń bùgá onílé. Bá mi ṣe tọ́jú Akin dáadáa. Fáyín bọ̀bọ̀ tí mo kọ́kọ́ rí rí. Ṣáàrẹ̀ o. Akin tó lọ́wọ́ ẹ lólò tí gbogbo ọmọ kẹ́yàn wọṣẹ́. Tèmi ni ó gbà, tèmi ni ó mú. Màá dùn ọ́ o, màá dùn ọ́ o, màá dùn ọ́ o. Bá mi ṣètọ́jú Adigun, security tí mo bá ròde. Ó ṣọ́ wọn lówùúrọ̀, ṣọ́ wọn lọ́sàn, ṣọ́ wọn láṣálẹ́. Adigun o, lórí púpọ̀ tèmi. Òun EYE AKIN, fine fancies, wọ́n ti jọ lẹ́pọ̀. EYE AKIN onítèmi, adúmáradán. Yèmí nù, mọ́ kè sí mi mọ́ o. Ó ní ta ni ká fi màmá wé o, kò sẹ́lòmíràn. Èmi lè yẹ Akin, èmi mo bí wù mí. Agbọ́mọ dání afẹsẹ̀jọlẹ̀ lọ́gànjọ́ òru. Nímọ̀ mi nù. Bọ́mọ ò bá sùn, EYE AKIN. Ọba kọ́dá ọba ṣẹ̀dá. Olùgbèjà ọmọ òrukàn. Àbá mi dáadáa. Òwe ìwòrì. Èmi ìwòrì. Ìwòrì méjì pàdé. Ọdì kan ṣoṣo. Ó ti jí láàárọ̀ yìí báyìí wò lọ. Ẹ̀yà o, ọba Elédùmarè. Ṣé ọmọ yín pé èmi àti ẹ 1 and 6 láyà? 1 and 6 kọ́kọ́ jìnnà síra ara mo lè mú 5 and 6 papọ̀. Mo sọ ọdì kan ṣoṣo. Ìrísẹ̀. Ìrì owó. Ìrì àìkú baálẹ̀ ọ̀rọ̀. Kábíyèsí Elédùmarè. Owó ni mo yá yìn lónìí o. Lùgbà kí mo ronú. Kí mo ronú kò ṣe kò mí lórí ayé mi. Ni mo ṣẹnu kó tó. Lórí àwọn jáde. Léṣe ó ṣe ó Jésù. A ò máa ṣe á. Láìlá ilá làwù kọ́ lọ́hùn má bàa yọ̀ mí jẹ́. Ńlá làwù kọ́ lọ́hùn má bàa yọ̀ mí jẹ́. Àjọlọ o. Àjọbọ̀ bí mo bí jọ lọ ọ ti bẹ̀rẹ̀. Ẹ pẹ̀lẹ́ wọn. Adigun. Ṣé dáadáa lẹ jí? Adigun. Àlàáfíà. Tí mo bá ti ṣe tèmi jẹ́jẹ́. Kò bá ti tún rìnrìn àrè. Kì mo bá lódùmarè bá lókè ọba àwọn ọba mi dùn ọ́ lọ. Ọba Èdùmàrè. Inú mi dùn ṣá. Inú yẹn máa dùn lágbọ́rọ̀ náà. Àmì àṣẹ Èdùmàrè. Ó kú. Ẹ ra mọ́ mi. Ṣé dáadáa lẹ jí? Kò bá mójì dáadáa wà níbi kí mo dúró sí. Ẹ má bínú. Ẹ jọ̀ọ́ mọ́ mi. Ẹ jọ̀ọ́ question kan mo fẹ́ bi yín léèrè ẹ jọ̀ọ́. Èmi àti àìní kíláàsì wọ́n lè ní tíṣà bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ó mi ṣùkúrù. Èmi ti ní retired mistress ẹ̀. Sori ọjà mi dọ̀tí sára olórí burúkú yóò ṣe mọ́ gbèpè. Ẹrun àṣẹ ọjà àbèrè òbèrè rẹ òbèrè. Lùgbà mú ni ó lè gbòyà o, ó lè gbègbà tí o mẹ́gbọ́. Ẹ ṣe gidi gan. Ẹ kó àtúntò ní látàárọ̀. Àgbà òní tán lórílẹ̀. Ẹ jọ̀ọ́ ṣé Christian ni yín ni àbí Muslim àbí ẹlẹ́sìn àbáláyé èwo ni yín gangan nínú ẹ̀? Mo rí bí ọlọ́wọ́ abábá pé òwò ló bí jòyè pé òwò ló bẹ́lẹ́dùmarè pé ṣé wọ́n ti dọ́hùn rí kọ́ ọmọ bọ́ọ̀rù ṣe rí ó yá jẹ́ mi bèrè nǹkan lọ́wọ́ rẹ̀ kákan assumption ni ó mi sọ bẹ́ẹ̀ o má lè mi má kóòtù mi rọ́ǹgì o jẹ́jẹ́ lè yá kí n lọ ìwọ ló bèrè ọ̀rọ̀ assumption kó o wá dé ọ̀run kó o wá fẹ́ wọlé káwọn wá sọ fún ẹ pé April Fool ní born again how would you feel? Bàtà àwọn angẹ́lì ò yá òwe máa gún wọn ṣá. Sotiri kéèmí má bàa gún áńgẹ́lì pa máa jayé àwọn mi o ire
gẹ́gẹ́ ẹsẹ̀ nílé yìí wàá yí bẹ́ẹ̀ yìí wàá gẹ́ wàá sẹ́ rí rẹ̀ yan kárẹ̀ ọmọ dáadáa máa jáyé ọmọ mi o ire ibi àgbààgbà bá ti mọ́jà sí ilẹ̀ yẹ oko tí ná ó ṣòro máa rójú bá mi jẹ́ o ọmọ kìnnú máa ń dùn sí wọ́n nìkan ní wèrè kìmọ̀ ní ìkìmọ̀ ẹ̀sìn wákàtí bá ti rí ọmọ inú mi á dùn ara mi á yá gẹ́gẹ́. máa kọrin ìfẹ́ kan fún yín. ọ̀yà kọ́. ẹ bá adé mi mọ́ kọ̀rọ̀ ẹ bá adé mi mọ́ yàrá kẹpa mi kí n kú o mọ́ mi máa bá lọ. pàrẹ́ǹgè àgbáyé adalẹ́ lágbọ́rọ̀ náà. mọ́mì ẹ má kàn máa fi tọ́ sí o. kí ló ṣe. bẹ́ẹ̀ ṣe sẹ́yìn kàn máa fi tọ́ sí látẹ̀yìn. kàn máa fi tọ́ sí. bẹ́ẹ̀ ni. ṣọ́ọ̀tọ̀ ìsúlé ni. orí rẹ̀ ń yan. yọ Olúṣèkì mo fẹ́ rán ọ. sórí bí mo ṣe fẹ́ ṣètò ní ìyàtọ̀ àkọ́kọ́ ọmọ ń jẹ́ wà lágbàdo. sọkú dalẹ̀ la máa ń bá. sọkú dalẹ̀ kí mo bá ti ṣetán kó bá ti dalẹ̀ máa ro olùbọ́ mẹ́bọ̀ ọ fẹ́ yá bá mi lọ olùbọ́ á. lọ́lùbọ́ á. tó dé mi mẹ́bọ̀. mọ́mí náà ló lè ṣe ọlọ́run á sọ yín di mọ́mí mọ́ta lọ́wọ́. ó ti sọ mí di mọ́mí. ẹ pẹ̀lẹ́ wọn. kó o pè mí nísìn. mọ́mí. mọ́mí o bó ṣe jẹ́ pé mi nífẹ̀ẹ́ sí mọ́mí tó ẹ̀yà kìíní mẹ̀ jẹ́ èmi ni mo bí wù mí. mo lè máa pè é ìyá kì. mo pè bẹ́ẹ̀ o pẹ̀lú ìgbà ọ̀sán rẹ̀ bí mo ṣe wí sọ oṣù nìkú kékeré súlé ilá àsèpọ̀ la àmúṣe mo ti ra irú iye kan kọ́ máa ń kiri irú Èkìtì nínú ọjà ni iye ń ṣọ́ gbogbo iye níṣẹ́ mi rí. ó ṣe kí ló ṣe. omi lè nìyàn iye ń ùdó láti pàdé nùdó Èkìtì mo ń ké ìtúrúkọ méèmù sí. ìṣẹ́ tó ṣe ẹ̀yìn nìyẹn. olórí burúkú làdìgún ṣé o wí sí mi wí àtẹ̀ṣẹ́ ní inú mi dùn lẹ́ni sẹ́ẹ̀ mi fẹ́ jà tó gbà kí mo rí apàdé rẹ̀ níbẹ̀ mo bèrè fi sí irú mi ó mú sí àtìparí rẹ̀. ok ó jẹ kò bá yín fi sírú nílùú yìí ẹ wá dé bíbá yìí ẹ dẹ padà rí pé ẹ gbà lọ́wọ́ ẹ. mo gbà ọ. ẹ lè bí ọmọ síta láyé ẹ lè bí ọmọ síta láyé gbọmọ yóò máa wálé. ọmọ mi ò bímọ síta wọ́pọ̀ bá ti bímọ síta wí sí kọ́ọ̀nìyàn bá jẹ́ ó lé ó jẹ́ mi mọ̀ kọ́ ọ bá rán ni Olúṣèkì ẹ jẹ dáadáa kí ni iṣẹ́ tí mo gbà tó bá rán yàn ṣẹ́ tẹ́niyàn ò jẹ́ṣẹ́ yẹn dáadáa lùgbà tó bá kọ́kọ́ mú igi máa fọmọ lórí máa gún lọ́bẹ àmì ò rẹ̀ kọ́ so gbà ó mú yàkìmọ̀ jẹ́ o ní sùúrù o kètè ńlọ lálàyé ọmọ ń wí sí ọ ṣọlẹ́ lùbọ́ ìjọ kìmọ̀ èyí mọ̀ uṣu orí kìmọ̀ gẹ́lẹ́jọ́ kò ní ṣu mọ́ mi lẹ́rùn ò lè yí o mo mú rẹ̀ pamọ́ mo mú sọ pé màá mú ṣìrègùn kù ọ́ ò lè yí iṣu àkọ́kọ́ kìmọ̀ mọ́ o ẹ gbọ́dọ̀ di yọkàn kọ́ bá di ẹyọkàn kúṣù kan bá mọ̀ lọ pé kan bá bù níbẹ̀ kúṣù kan bá mọ̀ pé ayé rẹ̀ ta ṣé jìmí kú 500 sọ́ọ̀rẹ́ lò owó àtàná ni. ìjẹta ni ìràn olóṣèlú àná owó ìjẹta òun ni kó lọ fi lọ wá tán bá bí ẹ dáa kó lóò ti ná. àbí kí n máa ṣe bísínẹ́sì èlùbọ́ ni. máa kiri ẹ kiri. Elelubo o Elelubo. iná mi dùn sí ọ lónìí ṣá. ọmọ yẹn ṣe gidi gan. ọkùnrin mọ̀ pẹ́ o. máa pa tètè ẹ̀ níbẹ̀. mọ̀ pẹ́. mi ṣètọ́jú Adigun security tí mo bá ròde ó ṣọ́wọ́n lówùúrọ̀ ṣọ́wọ́n lọ́sàn ṣọ́wọ́n láṣálẹ́. Adigun o lórí púpọ̀ tí òun EYE Akin fine fancies wọ́n ti jọ lẹ́pọ̀. EYE Akin onítèmi adúmáradán. yèmí nù mọ́ kèsì mi mọ́ o. ó ní ta ni ká fi màmá wé o kò sẹ́lòmíràn. èmi lè EYE Akin èmi mo bí wù mí. agbọ́mọ dání afẹsẹ̀jọlẹ̀ lọ́gànjọ́ òru. nímọ̀ mi nù. bọ́mọ ò bá sùn yèyé ò ní lè sùn wọ́n. ní ọ̀rọ̀ kan gbé kété òjòkó òkè torí
àbí kí mo ṣe exercise. Èyìn àrò mi o kọ́ ni mọ́dà wà lásàkè lọ́rùn èyí jíjẹ ni mẹ́wàá tó gbà kọ̀nìyàn bá ọba nírú Àdìgún súlé kọran lúṣẹ́ àpẹ́ dídé wọ́n ṣe exercise ké jẹ́ mi wá òkè máa mú jòkó ẹ̀yẹ kọ̀nìyàn àlíbẹ́ bí ọba mi gbúdòkó hàn ìgbọràn sí mi lẹ́rùn. Adigun, olórí láyà, ọdẹ lè bọ́ mi nù, ọmọ lè bọ́ mi ṣòfò. Nígbà ṣẹ́rẹ̀ ti tán. Kúté. Ìwé ìdádúró. Mọ́mí, mo ní pé màá bá yín wá pé máa bá yín ra ìdúbọ̀ mi, mọ́mí ẹ̀jọ̀ tó lọ. Ó yẹ fowó iṣẹ́ mi oṣù mẹ́fà dì. Mọ́mí, ẹjọ́ owó iṣẹ́ mi oṣù mẹ́fà. Bọ̀dá kí ló gbà mí yín ẹ̀ sáàkì mọ́mí ẹjọ́. Mọ́mí, bọ́dá Jàmó. Gbáraró. Mọ́mí ẹjọ́. Gbáraró. Mọ́mí ẹjọ́. Yẹ́mi pa ọ́. Mọ́mí ẹjọ́. Torí èlùbọ́, mọ́mí ẹjọ́. Ọmọ ìyá tí mo jẹ torí èlùbọ́. Bẹ́ẹ̀ ni ma. Jẹ́ pa ọ́. Mọ́mí ẹjọ́. Dágbére o. Mọ́mí ẹjọ́. Ó yá gbàdúrà ìdágbére. Mọ́mí ẹjọ́ torí Gbàdúrà ìdágbére. èlùbọ́. Ó dà mà wó máa rà mí mà. Mi fẹ́ o, ẹyọ̀ tó yà kí mo jẹ o. Ẹjọ́ mọ́mí. Irọ́ o, mi jọ o. Bọ́dá Jàmó. Mọ́mí ẹjọ́. Lẹ́mẹ̀ ṣe wé yeye lè yìí. Yeye ni. Ìgbà. Àwárà ti dé. Àbí kí lọ asọ́jà alápàgbé ní kí wulẹ̀ jẹ́ kí n kú ni. Ìjẹ Olúwa látọ̀dọ̀ rẹ wá. Kò bá mi ṣe tẹ̀lé bẹ́ẹ̀. Ibo ni mo ti fẹ́ rẹwà kí mo fẹ́ jẹ. Láàjọ mọ́ orí mu Ọlọ́run mi látọ̀dọ̀ rẹ bọ̀. Ọlọ́run mi, ìwọ ni máa sìn títí ayé mi o. Àmì o. Kọ́ fọ́tọ̀ mọ́ gẹ̀ kọrin ṣá. Èyí ayẹyẹ. Yó, orin ti tán. Èyí lára náà mọ̀ ẹ̀ kọrin. Èyí lára mọ̀ kọrin. Kété ọ̀rá kì mọ̀ mọ̀. Elémùrẹ́ ọ̀run rẹ̀ ọ̀ṣì kọrin kété ẹ̀kàn ìṣó orin fò sókè jẹ́sẹ̀ mọ́lẹ̀. Orin kò á sẹ́, kò á ó ti tán. Ọmọ bàbá chairman mo ń bọ̀ mo kàn ń bọ̀ yẹ́gẹ́ tèmi ni ó kàn ìdè fi kẹ̀kẹ́ owó lórí burúkú ẹ̀ wọ́n fi gbà mí ní ẹ̀yìn nìyẹn mo tíráàkì mú èlùbọ́ yẹn mo fi gbogbo ilé ayé mi láti fi mú èlùbọ́ yẹn pé kó má lọ dànù èlùbọ́ yẹn ṣàpàdà wá dànù mọ́ mi lọ́wọ́ mà. Mọ́mí ẹ̀ rẹ́rìn. Mọ́mí. 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 Àbí. Àbí kí n lọ report ara mi police station ní. Ọlájídé o. Wọ́n mọ̀ ọ̀rọ̀ yìí. Ìwọ́n mọ̀ ọ̀rọ̀ bọ̀ lébi ọmọ
ọmọ rẹ bí. Go. Ọmọ ní odó. Mami, mo ti yó mà. Mami, ebi ò pa mí mà. Mami, ebi ò pa mí. Kọ́nìyàn bá jí láàárọ̀, ó yẹ kẹ́ ẹ ṣàdúrà kó mọ́ kàgbákò Àdìgún. Ṣọ́ọ̀mù àgbákò Àdìgún. Ó ti lọ. Can you shut up? Now, 2 days, as I was saying now, are you there with me? Yes. I asked you inside, would you prefer to use gas cooker or this? Sure, we be always shower lot dana àbí kí mi mo lọ sínú kitchen. Mommy. Ẹ wò bí èmi ò ẹ mọ̀ pé dé yín yẹn lè fún mi àti gbọ́. O le mommy. Mo le un mommy. Àjọkẹ́ ó le un mommy. Mà kọ́ o, kíkọ́ náà máa kọ́ mi náà o. Ẹ sọ ní kó jàgbà kọ́ o. Ìjọ̀gbọ̀n lé wàhálà dé o, rọra ṣe. Bọ́bájúwà of Ekiti land. Èmi ló ké sí. Headmistress tó mòye o, Èkó ló ń pè bí. Àbáyé rẹ̀ fẹ́ lọ́ ni. Kò fọmọ ṣeré rárá. EYE AKIN tí mo bá ròde, àfijú ni, kò fẹ́ ìdọ̀tí rárá. Wọ́n ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ nìkan kọ́ ìṣọwọ́ kì í ṣe bẹ́ẹ̀ yìí. EYE AKIN Èkó ló ń pè bí. Ń gbọ́gbọ́ náà ń gbọ́gbọ́, ń sọ́sọ́ náà ń sọ́sọ́. Àfijú obìnrin tí mo kọ́kọ́ rí rí. EYE Èkìtì tó délùú Èkó, tó ń bùgá onílé, tó ń bùgá àlejò. Rọ́tìtì. Tó ń bùgá onílé. Bá mi ṣe tọ́jú Akin dáadáa. Fáyín bọ̀bọ̀ tí mo kọ́kọ́ rí rí. Ṣáàrẹ́ o. Akin tó lọ́wọ́ ẹ lólò tí gbogbo ọmọ gẹ́yàn ọṣẹ. Kété ọmọ Èkìtì pátápátá lọ́kùnrin lóbìnrin mo mọ̀ kí oyin mo ṣeun o. Ojú rí àkóbí o. Ní àṣìrìn o. Kètèrèpo ni mo kí o. Ọ́ ti dògbà. Igi ire ni àmútìyẹ̀kùnrin.